Hi everyone, welcome to my channel. Ìtàn tó lágbára ni Òṣàlàrẹ̀ Alájẹ yìí, ìyá tó bí bàbá mi ló ń sìn. Mi ò mọ̀ rí o, mi ò dá ìyá mi mọ̀ àfìgbà tí mo wá sùn tó fi ara ẹ̀wọ̀n mi lójú oorun. Ìgbà tí mo ti wà ní kékeré náà ti sọ fún mi pé onímọ̀lẹ̀ ni mí, mo ní láyé mi ò lè ṣe. Ìgbà tó yá tí mo tó àkókò àti kí n lọ ilé ọkọ, mo lọ ilé ọkọ. Ó wá kù kí n rọ́mọ bí. Mo lọ ilé ìwòsàn, mo lọ ṣọ́ọ̀ṣì, mo káàkiri. Fúnra mi ni mo wá sùn. Mo wá rí bàbá àgbàlagbà lójú oorun yẹn tó wọ dànsíkí. Ó wá dá orúkọ mi. Ó ní mi ò lọ sí ìlànà mi, ó ní tí bá ti tẹ̀ sí ìlànà òun, ó ní màá nínú oyún, ó ní màá fẹ̀yìn gbọ́mọ. Mo wá jí lọ́jọ́ kejì, mo rántí gbogbo bí mo ṣe rìnrìn àjò yẹn, ìrìnàjò ojú oorun yẹn ó pọ̀ gan. Mo wá sọ fún ìyá tó bí mi lọ́mọ. Ìyá yẹn wá ní ṣe bóun ti ń sọ fún mi pé nǹkan báyìí bí eléyìí náà ṣe bí mi, pé ìgbà tán bí mi ní kókó pé wọ́n bá nǹkan kan lọ́wọ́ nígbà yẹn, pé nǹkan yẹn pé òun ló wà nú àlà tán fún mi yẹn, pé wọ́n wá lọ ṣe mọ́ wá pọ̀, wọ́n wá gbé fún mi pé òun ni mò ń gbé káàkiri yẹn, pé ó wá yẹ kí n jókòó tì kí n máa ṣe. Ó wá ní ó dáa pé mo ti gbà, màá máa ṣe. Báwo náà ṣe é ṣe, ìlànà wo ni kí n tẹ̀ sí? Ìyá mi yẹn wá lóun ò ṣe rí, òun mọ bá ṣe ń ṣe, wọ́n ṣe níṣojú rí, ṣùgbọ́n nǹkan tán ṣáà sọ fún un nìyẹn. Láti ibẹ̀ lọ, òòṣà yẹn fúnra ẹ̀ lójú oorun á bá mi sọ̀rọ̀. Tí bá tún ti jí, nǹkan tó bá mi sọ yẹn màá tún rántí, màá tún lọ ṣe. Láti ibẹ̀ lọ, mo lóyún, mo bímọ. Tí bá ti wà nínú oyún níbi tó òòṣà yẹn kẹ́ mi dé, mi ò ń lọ ilé ìwòsàn títí tóṣù 9 fi pé. Kò dẹ̀ sẹ́ni tó ń gbẹ̀bí mi. Màá dẹ̀ wọlé, gbà tọ́mọ bá mú mi, màá dẹ̀ bímọ láyọ̀ àti àlàáfíà tí ò ní sí ìnira. Ìgbà tó wá yá tí mo rí pé mo ti bímọ, pé kò sí nǹkan kan, mo ní mi ò ṣe. Mo wá lọ ń tajà, mo ń ta ready-made, mo ń ta bàtà, mo ń ṣe. Ó kàn dé stage kan, mo kàn rí wípé gbèsè dé. Màá kó gbogbo ẹrù lé mi, màá lọ tà á, màá lọ háwọ́ ẹ̀ fáwọn èèyàn, màá ní kán lọ fi jẹun. Màá tún délé, màá ní kí ló tún jẹ́ kí n ṣe nǹkan tí mo ń ṣe. Kò ṣáà sí òwò tán ṣe láyé tí mi ò ṣe o. Irú ìgbà tí ilẹ̀ tí máa bá onígbèsè bí 10 ti wá sílé mi, wọ́n wá sìn mí lówó. Wọ́n wá ní kí ni mo fowó ṣe, màá ní mi ò mọ̀. Ìgbà tó wáyá mo wá ní mo jọ̀wọ́ gbogbo ara mi pé màá máa sìn. Mo wá jókòó tí òòṣà ẹ̀. Tí bá ti wá jí láàárọ̀, màá forí balẹ̀ fún. Màá ní mo ti jọ̀wọ́ ara mi fún. Màá ní kó wá pèsè fún àìní mi. Màá ní gbogbo gbèsè tí mo jẹ, mo ní kó san. Ó dẹ̀ san. Mo ní kó kọ́lé fún mi. Ó kọ́lé fún mi. Mo ní kó fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò. Ó yọ̀ǹda ẹ̀, ó fún mi. Ìmọ̀lẹ̀ dùn sìn. Òòṣà dùn sìn. Ọkàn mi balẹ̀. Mo ń pe ẹyọ ẹnìkan, 200 èèyàn ló ń dá mi lóhùn. Mi ò ń lọ ojú àrùn. Mi ò ń fa kànga. Mi ò ń rẹrù. Mi ò ń ṣe wàhálà. Ojú kan tí mo jókòó sí làwọn èèyàn ti wá ń bá mi. Tó Òṣàlàrẹ̀ Alájẹ ti ń pa wọ́n, tó ti ń tú wọn sílẹ̀. Àwọn náà ló ń bọ́ mi. Àwọn náà ló ń ṣe gbogbo nǹkan tí mò ń fẹ́ tó ń ṣe fún mi. Inú mi dùn. Ọkàn mi balẹ̀. Inú mi dùn pé mo ti ń sin mọ́lẹ̀. Mo láyọ̀ pé mò ń sin Òṣàlàrẹ̀ Alájẹ.
torí pé ó ń pèsè fún àìní mi. Ọmọ mi ò dòkú, ọkọ mi ò dòkú, kò sí nǹkan tí mò ń fẹ́ tí mi ò rí. Gbogbo nǹkan tí mò ń fẹ́ pátápátá ni Gbarúmọlẹ̀ ń ṣe fún mi. Mo wá dúpẹ́. Fúyì Olódùmarè, fúyì Olódùmarè, fúyì Olódùmarè. Ẹ̀ka rí ayé yẹ̀gẹ̀yẹ̀gẹ̀ bọ́ ní ọgbọ̀n amọ̀tún tìrìkèrú òkèrè. Orí kẹ́kẹ́ mórí ọ̀mọ̀ràn jálá ìṣe ara ìṣe tá ojú sí. Òrìṣà làrè alájẹwò mo ṣeré lè gbòóṣe. Òrìṣà làrè alájẹwò mo ṣeré lè gbòóṣe. Ọmọ ní màjẹ́lẹ̀ mi sájà bí oṣù ṣeré lè gbòóṣe. Òrìṣà làrè wo ṣeré lè gbòóṣe. Bí mo ṣe mọ̀, ṣe mọ̀ pé tí òòṣà bá wà lára ènìyàn ò ní mọ̀ bí tó wà. Wọ́n á máa sọ̀rọ̀, á máa jẹ́ iṣẹ́, àwọn èèyàn wà lọ́dọ̀ ẹ̀. Ṣe mọ̀ pé àwọn míì ń gbà míì tó yín ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tó yẹ kán sọ fọ́mọdé pé ìkan báyìí ló yẹ kó ṣe o. Bọ̀ wọ́n á ti rí pé òòṣà yẹn ó mú ènìyàn lọ bí tó ga. Wọ́n lè gbọ́rọ̀ yẹn sínú, wọn ò ní sọ. Tó òòṣà yẹn bá wá jẹ́ òòṣà gidi gẹ́gẹ́ bí òòṣà làrè alájẹ́, fúnra ẹ̀ ló máa wọ inú ẹni yẹn, á sọ̀rọ̀ síta. Fúnra ẹ̀ lọ́nà ó gbé mi wọ̀ tó dẹ̀ ń sọ pé ìkan báyìí lòun jẹ, ìkan báyìí ni èèwọ̀ òun, ìkan báyìí ní ká máa ṣe fún un. Tá bá dẹ̀ sí fún un ní ìkan báyìí lòun á máa ṣe. So ìgbà tó dẹ̀ yá tó wọnú mi gẹ́gẹ́ bá ṣe sọ fún mi, tó gbẹnu mi sọ̀rọ̀, tó sọ̀rọ̀, wọ́n kọ sílẹ̀. Gbàtàrà mi balẹ̀ tí mo mọ ibi tí mo wà, wọ́n wá sọ pé òòṣà yìí ó sọ bí eléyìí ó sọ bí eléyìí. Ṣé mọ̀ pé tí èèyàn bá lọ dé ìwòsàn, tán bá ní oògùn mẹ́ta lóògùn orí tó ń fọ ẹ̀ yìí lọ lo eléyìí, tó bá ti lò tí ò lọ á lò kejì, á lò kẹta, eléyìí tó bá ti wá mu lára dáyà ti mọ̀ pé eléyìí gangan lóògùn bó ṣe rí nìyẹn.